Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. Mo gbàdúrà wípé ìbànújẹ́ ò ní bá wa, kò ní wọlé wa, kò ní bá wa pàdé lóde. Àní jìyà, àní mọ̀kòrò, àní fìkorò bóra bí aṣọ, àní fọwọ́ òkorò bẹnu lágbára Ọlọ́run. Ìjàmbá ò ní ṣe wá, kò ní ṣe wá, kò ní ṣe bí wa lágbára Ọlọ́run. Ọlọ́run aláàánú, Ọlọ́run Elédùmarè yóò máa dáàbò rẹ̀ bò wá nílé lóko lódò lẹ́yìn odi. Ńjọ́ tẹ́bi ọ̀pálẹ̀ Àkàndá, mo gbàdúrà pé mi àtẹ̀yìn ò ní sínlé. Òjọ́ tẹ́bi ọ̀pọ̀nà lágbára Olódùmarè àní rìn lọ́nà. Bíbí bá ń lọ níwájú kó máa sáré títí kó máa lọ ni. Bíbí bá ń bọ̀ lẹ́yìn bó ti wù kó sáré tó kó má lè bá wa. Àní ṣe kòńgẹ́ aburú, àní ṣe kòńgẹ́ ibi. Káwa náà ká sì mọ̀ ṣọ́ra ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe. Ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí, Akanda Awikonko ló kọ mi. Fẹ́ni tó ẹ̀ṣẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́, torí pé ẹni ọgbọ́n tọ́lẹ́rìn kò tó gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni. Ẹni ó bá pé gbogbo ayé ló ti mọ̀ ọ́n dá bóyá òun ni Jésù àbó ńlá Nábì Muhammad sallallahu alayhi wa sallam. Kódà Jésù àtànábì gbogbo ayé kọ́ ló mọ̀ wọ́n. Àwọn èèyàn kan ń bẹ tí wọ́n gbọ́ nípa Jésù rí. Àwọn èèyàn kan ń bẹ tí wọ́n gbọ́ nípa ànábì Muhammad rí. Wọ́n bi ọmọ China kan léèrè pé só ti gbọ́ nípa Jésù rí. Ó ní product èwo ní jẹ́ bẹ́ẹ̀. Ó lóun ò rírí, ó ní ṣùgbọ́n tán bá fi hàn òun máa ṣerú ẹ̀ jáde. So lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan lásán bíi tèmi ò gbọ́dọ̀ pé gbogbo ayé ló ti mọ̀ ọ́n. Àwọn èèyàn mọ̀ ọ́ sí lójoojúmọ́ náà ni. Ẹni tí ò wò mí rí ó wò mí lónìí. So mo kí gbogbo yín, mo sì gbàdúrà fún yín pé ẹni tí bí ọkàn yín kò ní kan rú wọn láṣẹ Èdùmàrè. Torí pé ẹni tí ń tọ́jú alákùnrùn, tí ń tọ́jú aláìsàn gangan kọ́ ohun gangan láláìsàn. Ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ṣẹlẹ̀ tó bá àyàn lọ́kàn jẹ́ ni, ṣẹlẹ̀ aburú ni, ṣẹlẹ̀ ìbànújẹ́ ni. Ìdí ni pé níbẹ̀rẹ̀ ọdún yìí ó ní ìjàmbá kan ṣẹlẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀, ìyún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University of Ifẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ní níbi tí ẹranko alágbára kan tí wọ́n ń pè ní kìnìún tó ti pa ọ̀kan nínú àwọn olùtọ́jú ẹ̀. Lójú ẹsẹ̀ náà ni wọ́n yìnbọn pa kìnìún ọ̀hún nígbà náà lọ́hùn. Ó ṣe ní láàánú pé ìjàmbá arú ẹ̀ tún ṣẹlẹ̀ lánàá òde yìí. OAU kọ́ ló ti wáyé. Ó wáyé ní zoo tó wà nínú library ààrẹ orílẹ̀-èdè yìí àná, olóyè Olúṣẹ́gun Arẹ́mú Òkìkíọlá Ọbásanjọ́. Arákùnrin ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Babaji Daule, ọmọ ìpínlẹ̀ Bauchi ni. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, ìròyìn ọ̀hún gbóná fẹlifẹli. Àná ló ti ṣẹlẹ̀ lóòótọ́, ṣùgbọ́n òní ni wọ́n tó fi ọ̀rọ̀ sọwọ́ sáwọn oníròyìn. Bí ìròyìn ọ̀hún ṣe ń gbóná, bí ṣe ń jòyàn lẹ́nu ní jòyàn létí. Because bí gbogbo wa bá ń pé ká mọ̀ kú ìjọ kan náà lè dá ọ lọ. Bí kò bá wa pa ni kó jẹ́ kú ore. Nkú tó dájú fún ẹ̀dá láyé ní kẹ́dà ó sùn kó má lajú mọ́. Lóòótọ́ àwọn èèyàn kan sọ pé ó tojú oorun dójú kú ni, ṣùgbọ́n dájú ìkankan nínú ẹ̀yà ara èèyàn kò dàwátì. Ẹni ó jóná mọ́lẹ́kú wọn ò ní rí sí pé. Èèyàn tó jóná nú ọkọ̀ tó kú wọn ò ní rí sí pé. Ẹni ó ní jàǹbá ọkọ̀ tó kú wọn ò ní rí sí pé.
èèyàn tó bọ́nú omi tó kú wọn ò ní rí sin pé ìdènà tí mo fi máa ń sọ wípé àkọ́kọ́ ẹni máa kú àdàgbà ṣùgbọ́n ká má fi kú èsì ká má fi kú oró para wa. arákùnrin yìí gẹ́gẹ́ bí àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ yìí bí wọ́n ṣe sọ òní máa ń fún kìnìún yìí lóúnjẹ. according to ní àná ṣe mọ̀ pé zoo oríṣiríṣi àwọn èèyàn máa ń lọ síbẹ̀ láti lọ fojú wọn lóúnjẹ wọn á wo oríṣiríṣi ẹranko. wọ́n ní lẹ́yìn ìgbà tí àwọn ti close làwọn àlejò kan dé ìyẹn dẹ̀ tako ethic iṣẹ́ àwọn báwọn bá ti close àwọn ti close nù. so gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gbà táwọn àlejò ọ̀hún dé bóyá wọ́n ní àwọn fẹ́ wo bí wọ́n ṣe ń fún kìnìún lóúnjẹ ni. arákùnrin ọ̀hún ó ti fi kú sàgbà. èmi ò dẹ̀ fẹ́ràn kéèyàn máa fi kú yọ ẹni tó kú tàbí kéèyàn máa sọ aburú nípa ẹni tó kú ṣùgbọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi ta ń ta lè sọ pé ó fa sábàbí ni ó fa confidence. tán bá fẹ́ fún kìnìún lóúnjẹ wọ́n pe àwọn ibìkan ní rescue door àbí rescue route tó jẹ́ pé bí jàǹbá bá fẹ́ ṣẹlẹ̀ ibi téèyàn gbà jáde bóyá tán bá fẹ́ fún kìnìún lóúnjẹ wọ́n kọ́kọ́ tì mọ́ bìkan tán bá fóúnjẹ yẹn síbẹ̀ tán náà tó máa wá ṣe níbi tó yẹ kán ti kìnìún mọ́ wọn ò tilẹ̀kùn bẹ̀. arákùnrin ọ̀hún òun wá jẹ́ kó dá wọn lójú pé òun sì lè fún lóúnjẹ bẹ́ẹ̀ náà. ṣe mọ̀ pé bó bá jẹ́ ajá ni ajá kì í gbàgbé olórí ẹ̀kọ́ bó bá jágùntàn ní bó jẹ́ ewúrẹ́ ni wọn ò kí ń gbàgbé léèrí bọ̀rọ̀ bó bá jáde ẹni adìẹ ò kí ń gbàgbé ẹni tí ń fún lọ́kà bàbà ẹni tí ń fún lágbàdo jẹ lójoojúmọ́ n ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá rí adìẹ ńgbà míì wọ́n fẹ́ tẹ̀ lólówó wọn jáde bólówó wọn bá ti jáde náà máa fò pèrè náà máa ṣùrùbó ó ṣàwa náà bẹ́ẹ̀ á sì nǹkan ọ̀sìn rí tí n bá ti sí àwọn adìẹ mi lẹ̀ ńgbà tí mo wà ní kékeré tí n bá ti sí wọn lẹ́nu kùkú gbogbo wọn oṣù jáde wọn máa tẹ̀lé mi káàkiri ni èmi ó sì máa wálẹ̀ ibi tó dáa tí mo ti fẹ́ fóúnjẹ fún wọn tàbí ibi tádìẹ mi ò ti ní bá wọn jẹ́ ń bẹ̀ n ta mọ̀ ń sọ ńgbà náà ni pé ọmọ ọlọ́mọ ò lè pààyàn oníyàá n lè máa bẹ́ẹ̀ ni ẹ tó bá fẹ́ sin nǹkan ọ̀sìn bọ́ nǹkan ọ̀sìn ẹ̀ kálukú ni ó jèrè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ bá jẹ́ ajá ni ajá tá à ń dàkọ́ fún lójoojúmọ́ tá à ń fún lóúnjẹ lójoojúmọ́ bọ́ bá pé poko yá kò ní kọ̀ ajá máa fẹ́ tẹ̀lé èèyàn lóde gan tìpátì gbogbo lẹ́fi lé mi padà lẹ́yìn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè wúrẹ́ báyìí sọ pé wọ́n ya alájẹsẹ́ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làgùntàn bá a sì pé wọ́n ya alájẹsẹ́ tó ṣùgbọ́n ọmọ ẹranko yá yo gbogbo ẹranko kọ́ lára rẹ̀ gbarú ẹ̀ gbogbo ara jákọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò ẹranko ajé egun jẹran ní kìnìún lọ́jọ́kọ́jọ́ lóòótọ́ ara àwọn òyìnbó tí wọ́n bá kìnìún ṣeré ọ̀nà tán gbégbá òye èèyàn o bóyá wọ́n ti fún lábẹ́rẹ́ kan ní tí yóò sọ dọ̀dẹ̀ arákùnrin kan tí ń bẹ tí máa ń gbé kìnìún jó tánjọ́ máa ń ṣeré kì í ṣe kìnìún kéékèèké o àwọn kìnìún ńláńlá bíi mẹ́rin bíi márùn bíi mẹ́wàá tí wọ́n jọ máa ṣeré pa ntí kálukú ń lò kọ̀ sẹ́ńtọ́ mọ́ o oríṣiríṣi àwọn èèyàn ní máa ń fejò ṣeré wọ́n á máa gbẹ́jò kọ́rùn wọ́n á máa fọ́ gbẹ́jò oríṣiríṣi ejò wọ́n máa fa ejò báyìí wọ́n máa gbẹ́jò báyìí wọ́n máa ṣe nǹkan nǹkan wọ́n máa fi wọ́n ṣeré wọ́n máa fi wọ́n pidán wẹ́ẹ́l kálukú lọ́mọ tó jẹ tẹ́lẹ̀ ẹkùn torí pé bẹ́ẹ̀ mi bá rédíò tó kọjá mi ò jẹ́ tó ń gbọ̀ náà bẹ̀ so kálukú lọ́mọ ntọ́ jẹ kó tó máa ṣe inú gbẹ̀ndu sọ́lọ́dẹ so arákùnrin yìí èsì náà ní ká pè é torí pé ìjọ tí kò pa ní gágá lára ẹni yá àti pé ikú bẹ́ntì ní palágbára ó possible
kékeré kó rò pé kìnìún ti mojú òun, ṣùgbọ́n n tá a dá mẹ́sìn léré sísá, n tá a dá má àkùkọ ní kó ń ọkọ nífẹ̀ẹ́ rẹ̀ ká fi mọ̀ wípé ilẹ̀ ti ń mọ́ bọ̀. Ìdá tá a dá kìnìún kì í sì dá kọ́ bá àyàn ṣeré o, ẹgbẹ́ àjẹranjẹgun ni. Ìdá kórí n tó lẹ́jẹ̀ kórí n tó ń sẹ̀mí kó fàya pẹ́rẹpẹ́rẹ bọ́n ṣe dá kìnìún nìyẹn, bọ́lọ́run bá ṣe dá kìnìún nìyẹn. Bí kìnìún bá wá mojú èèyàn, bá a bá sá fún náà kò tí ì pọ̀ jù, bá a bá yẹra fún kò tí ì báàdì jù, bá a bá rìn sí règbèrègbè ibi tó wà kò tí ì papọ̀ jù. Well, kí n mọ́ gbà àkókò yín, ń tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ni mo fẹ́ ká múlò kírú ẹ̀ ó má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ẹ jẹ́ ká mọ̀ follow protocol. Lóòótọ́ àwọn èèyàn kan ń bẹ tí ò sí follow protocol fún, àwọn èèyàn kan ń bẹ téèyàn ò gbọ́dọ̀ lo policy pẹ̀lú wọn, ìyẹn máa ń lẹ́yìn tí máa ń tijú fún. After all, tó bá jẹ́ pé owó ni wọ́n fi ń wọlé wo nǹkan ní zoo, Dáúlè Bàbájì òun kọ́ ni yóò gbowó rẹ̀ sápò, management ló lówó. Toró sá níbi táwọn èèyàn yóò gbà wọlé, bí tí wọ́n gbà wọlé ní ó ti já tíkẹ́ẹ̀tì wọlé. Tí ẹ̀ ní láti mú wọn yípo ọgbà, ilé ìlélé o, ilé ìlélé o, ntẹ́lẹ̀ ń jẹ lélé o, ntẹ́lẹ̀ máa ń jẹ lélé o, báwọn ilé ṣe ń báyàn ṣeré lélé, àwọn ilé yìí báyàn ṣeré, àwọn ilé máa ń fọmọ wọn lọ́mú, àwọn ilé yìí fọmọ wọn lọ́mú, àwọn ilé máa ń gbọ́ ọmọ wọn jẹ, àwọn ilé máa ń gbọ́ ọmọ wọn pọ̀n sáyà. So iṣẹ́ tiẹ̀ nìyẹn, but possibly àwọn èèyàn tó dé yẹn ó fẹ́ tijú wọn lọ́jọ́ mú wọn lọ. Ẹrú ìbámọ̀ kọ́kàn fi hàn wọ́n látẹ̀yìn ibi tó wà. Possibly ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti tákòókò láti fún àwọn ẹranko yìí lóúnjẹ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi síta, ẹ jẹ́ kí n sáré kà á. Wọ́n ní a deadly incident involving a wild animal attack has been reported by the area commander Metro on September 28, 2024 at about 7:40 hours by the Chief Security Officer of Olusegun Obasanjo Presidential Library, who informed the Divisional Police Officer that a 35-year-old man named Babaji Daule from Bauchi State, who is a trained handler of a male lion at the Zoological Garden in OOPL, Abeokuta, tragically lost his life. It was discovered that the lion handler carelessly neglected to secure the locks and barricade the lion's enclosure before approaching the cage to feed the animal. This negligence allowed the lion to escape and kọlu handlers, resulting in ìfarapa tó pọ̀ níbi tó ti ṣe olùtọ́jú ẹ̀ léṣe lọ́rùn, tó rí jẹ́ pé ńbẹ̀ náà lọ́gbàjọ́ lọ nípè. So ìkan nínú àwọn tó wà níbẹ̀ ló sọ wípé àwọn àlejò kan ló dé sí páàkì yẹn ní closing time. Ó ní the zookeeper, feeling comfortable with the animal, left the safety gate open and proceeded to feed the lion. It was ọgbà ìkọlù ọdẹ jọlọ nípè lójú ẹsẹ̀ to prevent further mutilation of the body. The animal was put down immediately by personnel of the park. It is important to state that this activity fell completely outside the standard feeding routine of the park.
Investigations have begun and the matter has since been reported to the police for their investigation. Park management ló sọ bẹ́ẹ̀. Now mo fẹ́ make remarks lórí ẹ̀ bọ́ kí n tó lọ máa tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín láti polówó nǹkan tí mo ń tà. Ẹ̀yin náà ní ṣòwò àṣejẹ àṣejèrè lẹ́mọ̀ ṣe ẹ fún mi ìṣẹ́jú méjì o kí n sáré polówó ọjà. God bless you. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sọ́sọ́ wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólú iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure. Kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó
ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kọ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kọ̀ sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀rọ̀ ni ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbẹ̀ kan ọ̀gbọ̀gbẹ̀ kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làwọn lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó sọ kó bóde pàdé ìṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹ̀rọ tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìnrin bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfihàn ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ wá fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ̀ pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ wá dúró lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349-1504-91170 tàbí +2349-1504-91169 tó fi mú +2347-0318-54347 èyí tẹ́ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo-Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìgbésẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA Herbs and Stop Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscopes2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olóhùn aláṣẹ OEA Herbs and Stop Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. tí gbogbo ọ̀ ní ṣòro ṣe lágbára Ọlọ́run well mo kí n káàbọ̀ padà like I said mo ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó ṣẹlẹ̀ sárákùnrin yìí kò ró bẹ́ẹ̀ o kò fẹ́ bẹ́ẹ̀ o ó wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lè tọ́jà jù ń bẹ̀ ò ní pé ẹ jẹ́ á máa tẹ̀lé protocol àìmí ẹ jẹ́ ká máa tẹ̀lé ìlànà tí nǹkan bá dé tàbí ìlànà tí wọ́n fi lẹ̀ fún wa láti ṣiṣẹ́ wa because nírú bẹ̀ wọ́n ní supervisor wọ́n ní ọ̀gá àgbà pátápátá wọ́n láwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú bọ́n ṣe ń tọ́jú ẹranko lílé tó túmọ̀ sí pé àṣẹ ó wá láti ibìkan síbìkan síbìkan síbìkan
ẹ má jẹ́ ká mọ ti àṣẹ lójúmọ́lẹ̀ so àánú Olódùmarè yọ̀rọ̀ gbà yí gbogbo aká o kò sẹ́ranko tí ò lè bínú sí ìyàn àtẹ́ni mọ́mẹ́ntò ajá lè pajúdà sí ìyàn o ewúrẹ́ gan lè pajúdà sí ìyàn kọ́kàn yàn àgùntàn tí ò ní wo ó lè bínú jà o kò sí gbogbo ẹranko ńlọ lásìkò bínú tiwọn Ọlọ́run ní járíjà wọn lágbára Ọlọ́run Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò iṣu atẹnumọ́ràn ni kì í jóná ṣùgbọ́n atẹnumọ́ràn tí ń rojọ́ lásán kọ́ o iṣu mi ò gbọ́dọ̀ jóná o iṣu mi ò gbọ́dọ̀ jóná iṣu rẹ̀ ó jóná o atẹnumọ́ràn tí ń lọ sí díàrò tí ń yẹsu ẹ̀wò tí ń yí padà ní sùúrù wọn ò kì í jóná kẹ́ni tí mo gbìyànjú àti sọ náà ni lórí pírójẹ́tì FM rédíò mi bíi tí mo ti ní ó wù mí láti ní rédíò station ṣùgbọ́n apá kún mi mo ti wá nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn tọ́lọ̀ ń ràn sí mi láti gbé mi lọ́wọ́ sókè. There is no impossibility with God. With him all things are possible. And so far tó jẹ́ pé ṣé ọwọ́ ẹ̀ ní mí kò ní fi mí dára tí yóò pa mí lẹ́kún kálukú wa ló ní nǹkan tó wù ú n tó wà nínú àlá mi látìgbà tí mo ti ń gbọ́njú ni because ìjọba mọ̀mọ́ tí mo ní rédíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo ti wá rí i pé aládàáni dá ṣe tẹ́ni yìí bá ti rí i ṣe o tó sọ̀síìdì pẹ̀lú ẹ̀ o kò sí ní tó ní kèmí náà mọ́ ṣe and again being in broadcasting industry for the past 21 years ó túmọ̀ sí wípé mo ti acquire knowledge experience oríṣiríṣi lọ́tún lósì níwájú lẹ́yìn mo ti gádà ẹ̀ mo wá fẹ́ lò ó lọ́dọ̀ tèmi gangan and again láti manage ẹ̀ fúnra mi láti fún àwọn èèyàn ní platform láti exhibit talent wọn ó wù mí láti gbé àṣà lárugẹ ṣùgbọ́n bí n bá ní mò ń ṣe ní rédíò ẹnìkan wọn bá àyè péréte náà ló fún mi pápá tẹ̀ kó fún mi 30 minutes ó pọ̀ tán 45 minutes ó wá pọ̀ tán àrírò ẹ̀rí 1 hour so eléyìí ò tó mi láti mú àlá mi ṣẹ gbọ́dọ̀ ń bá ran sí mi àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni orí rán sí ní ṣe ní lóore tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo sọ wípé mo fẹ́ èèyàn 500 tí yóò ṣàánú mi tí yóò ràn mí lọ́wọ́ with 100,000 naira bí èèyàn bá lè ràn mí lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ inú ọpẹ́ lọ́wọ́ n ó dúpẹ́ n ó fẹ̀mí ìmoore hàn bákan náà ni yóò wà nínú àkọọ́lẹ̀ wípé inú àwọn tó mú àlá mi ṣẹ ipa tí ó ní tọ̀ ń kó lélẹ́yìí àwọn èèyàn ká sọ pé ká má dárúkọ àwọn no Mr. Awikonko no just don't mention my name ṣe ti gbọ́ Ọlọ́run á fún ṣe Ọlọ́run á bá ń ṣe àṣeyọrí ló máa jẹ́ lágbára Ọlọ́run ẹ kú gbìyànjú mo gbọ́ o ṣùgbọ́n ń ọgbà ń tèmi ò dé ni pé onítọ́rọ̀ oníkọ́bọ̀ wà lákọọ́lẹ̀ mi ò ní sọ nísìnyí o ṣùgbọ́n tí n bá ti ṣàṣeyọrí ẹ̀ sorry sir wọ́n sọ o now kí n mọ́ gbà àkókò yín ẹni tọ́lọ́ ń bá rán sí mi tó fẹ́ support mi pẹ̀lú FM radio project mi mo ti bẹ̀rẹ̀ already ìní sọ pé báyìí ló wà ṣùgbọ́n lágbára Ọlọ́run tó bá yọrí kò ṣe dọwọ́ bò ntí yọ hàn sáyé náà ni tọ́lọ́ ń bá rán sí mi ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fi ń là ka nàmbà +234 904 851 9362 +234 904 851 9362 bó bá ajá ka nàmbà mi gangan lè fẹ́ 0515 37 37 53 0515 37 37 53 àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o ilé òní lè ń síta ọ̀nà ní nà ìwọlé àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀ra títí ìgbà míì tájọ pàdé ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko live Awikonko live Awikonko TV àkàndọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi kọ̀nà yín lówó kọ̀nà yín ní data kẹ́ẹ̀kan mọ́ rí notification nígbàkigbà tí mo bá fi fídíò míì sí bí ni now ẹ tẹ́ bá wù dáadáa máa rí pé ẹ bá ń pàdé lórí Facebook mọ́ mo sì mi fún Facebook ni orí YouTube nìkan ni mo ti ń ṣètò mi báyìí náà sẹ́yìn so ẹ subscribe sí YouTube mi ǹjẹ́ ló máa jẹ́ kẹ́ rí notification nígbàkigbà tí mo bá upload fídíò mi tàbí tí mo bá ṣe live ń bì kọ̀nà ẹni kankan ju pé kẹ́ click lórí subscribe button yóò dẹ̀ gbé kíní bell wá bí aago báyìí ẹ click lórí ẹ tẹ all
ìyẹn ló fi máa fún ẹ ní notification. So títí gba náà àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ìní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi àtẹ̀mí àtẹ̀yìn lẹ́ẹ̀kan sí kájọ fa ikú dẹ́gbẹ́ra. God bless you. A kú sinmi òní, ìsinmi ayọ̀ ni fún gbogbo wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.